èmi ní Késárì apápẹ́ fún apápẹ́ oṣù apápẹ́ oṣù apápẹ́ àjẹ́ apápẹ́ apápẹ́ ọ̀run. èmi gangan ló ṣàṣeyọrí ọmọ máa kúnlẹ̀. mo ti dọmọ ikú ikú ti gbà mí o mo ti bá kúnlẹ̀ ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. èmi Késárì. Who is Sky? My name is Sky. Yes. Second in command to Késárì. Yes. Késárì, the deadliest armed robber. Yes. If you get problem with Késárì, you go get problem with Sky. Yes. We dey sell death free. Bala. I'm Bale Ojikuku Barorun Saro. Lala. As you can see, I'm a gentleman to the core. Nǹkan tó bá ti lè jọ gẹ́lẹ́ lọ mi ò kí ń jẹ. Síbẹ̀ ìjọ ọ̀ká mi ò ṣe tẹ̀lé òun mọ́lẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ṣì wẹ̀ lánàá. If you pour me holy water, I pour you holy water. Tó bá lè kú sí mi, kí ni òun máa lè ṣe? mo ti dọmọ ikú ikú ti gbà mí o mo dọmọ ikú ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. èmi Késárì ọmọ orúkọ tí kú ń jẹ́ èmi Késárì mo ní mo orúkọ tí kú ń jẹ́ àrùn ò tún gbọ́dọ̀ gbé mi dè mọ́. Pa mí mọ́ Késárì ó ṣá mo dẹrù jẹjẹ ìyá apákan ikú apákan àrùn apákan oṣó apákan ẹ̀jẹ̀ nàlẹ́ ká máa dọ̀nà Késárì Késárì. àwọn abẹ́bí àwọn òde èdè àjàmì ìjáwó òde ọ̀hánà bíyàn kéwé jìmọ̀ àwọn apàdó ìpínlẹ̀ máa rédè mórí ejò lá máa rí pọ̀ balẹ̀ èmi ò wọ́n bí àgbààgbà àwọn ẹni tí mẹ́sẹ̀ wá bọ̀rọ̀ wọ́n mọ̀ kùdé pẹ̀lú wọ́n mẹ́sẹ̀ péjọ wọ́n méṣù kàn bí àlè kàn bí àlè kàn bí àlè alẹ́ tètè mọ́ ń bórogún rẹ̀ rẹ́gúnmọ́gúnmọ́ àpọ́n kẹtàrí títàrí sí àwòlé alára gbogbo ìlú máa ní kíkí àwọ̀ òkè ìjérò ẹnu àwọ̀ lọ̀rọ̀ ẹnu àwọ̀ làṣẹ ó bá balẹ̀ ṣiṣẹ́ ní iṣẹ́ kí àwọ̀ bá lọ́làdé ọ̀yọ́ wọ́n ní orúkọ kíkọ ọmọ ẹ̀mọ̀ nìlọ gẹ́gẹ́ bí ẹyẹ àwọn ìdárúkú làwọn ìdárúkú babaláwo wọ́n ń ṣe ìdárúkú làwọn ìdárúkú babaláwo wọ́n ń ṣe wọ́n ní ìdàláwo lẹ̀ ìmọ̀nà wọ́n ló kà wọ́n ìdárúkú babaláwo ìdárúkú babaláwo ni wọ́n ń ṣe ìdárúkú àwọn ìdárúkú. àṣẹ òrìṣà ẹnu mi èyí tí mo bá wí òun ni kí gbárùn mọ́lẹ̀ ó gbà àṣẹ òrìṣà ẹnu mi ọkọ̀rọ̀ kìkì ní mú ọlọ́jà gbìtẹ́ ọmọ níjọba kẹrù ó tó jẹ adébá fún ọlọ́tùfẹ́ wọ́n sunkún aláìláṣẹ lẹ́nu èyí tẹ̀mí àgbà owó bá wí lónìí ẹ̀wú ayé ló wí kágbà ọ̀run pòlì ọ̀run gbà mo fẹ́ wúre fúlùú ọ̀dọ̀ òkè gẹ́gẹ́ bí ìṣe mi gbogbo tí mo bá wí pátákárọ̀ rọ̀ mọ́ kí ìlú ìbọn rojú kọ́mọ ráyè kẹ́kù mọ́ kébi eku kẹ́jà mọ́ kébi ẹja kéèyàn mọ́ fọhùn bí ọmọ ènìyàn wọ́n ní sòwò rírì ọjà jẹ àgàn kótó wà lábọ́sù káboyún olífẹ̀ bìtìbìtì rẹ ẹni tó bá lọ sóko kó dé ẹni tó bá lọ sódò kó bọ̀ iṣẹ́ ọ̀sán kó dowó iṣẹ́ òru wa kó dọmọ
kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. èmi tí mo wí níbẹ̀rẹ̀ ọdún yìí èmi náà ní kí n tún lùlù yìí lẹ́lẹ́kejì níparí ọdún. Oore ló pé ìkà kan ò pé ìwọ ò gbọ́ bí ọ̀run mi láti sọ̀rọ̀ ọ̀lẹ̀ ó ní ọ̀kàrà òkòrò omi inú ìgbín ò pẹ́ adéabọ́lọ́ òótọ́ tí ìsàwọ̀ ayé abùfún sìkàsìkà awo lálẹ́dẹ̀ ọ̀run olóòótọ́ balẹ̀ ó dómi sìkàsìkà balẹ̀ díyanjú òtóróró òde omi alẹ̀ nífẹ̀ẹ́ iyejú ẹni mú bẹ́ẹ̀ ò wọ́pọ̀ èmi bú bọ́jú mo tún bù sọ́sẹ̀ ìgbà tó pọ̀ tó gbogbo ara lèmi wẹ̀ bèrè bá dibi ó dòde ọ̀run. ẹ ṣe bá mi òótọ́ ọ̀rọ̀ lẹ sọ màá gbìyànjú láti fi ìwà rere ṣe ẹ̀ṣọ́ mi àmọ́ bá mi ìtàn tẹ́ ń sọ fún mi lọ lórí ìlú Òṣùgbó ẹ má ti parí rẹ̀. òótọ́ ni o àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀ ìlú àjogúnlá baba ńlá baba àti àní ọwọ́ ètò tó sì yẹ kí n ṣe gbogbo ẹ̀ mo ti ṣe fún ọ̀hún gẹ́gẹ́ bí bàbá mi ti ṣe fún mi lórí ọ̀rọ̀ ìlú yìí. wọ́n ní wọn ìlú Òṣùgbó láàrin ìlú ó di ìlú ni wọ́n ti fi ń wúre bó bá wá kàráǹgídá bí wọ́n bá ilé lù láàrin ìlú a jẹ́ pé wọ́n fẹ́ fi dìbò náà. àmọ́ bàbá mi tí wọ́n bá wá lọ ṣe èsì lùlù Òṣùgbó kọjá ẹ̀ẹ̀mejì láàrin ọdún kan kí ni yóò ṣẹlẹ̀. èdè onídìwá irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ láíláí kò ní ṣẹlẹ̀. tèmi bá mi tèmi bá mi tó kọ́ sílé tí wọn náà ti wọlé ní máa kọ́ yìí kí ló dé bàbá ilé bọ́tà. ojú mi bàbá àbúrò mi ni Akànní ni ṣàánú mi Akànní ni mi mọ̀ nǹkan tó fi gbá àbúrò mi. Akànní. Tọ́pẹ́ ṣé wo ò tiẹ̀ náà jẹ sára rárá ni. bá mi èmi máa tẹ̀ ti gbàgbé pé mo fi nǹkan kan tó bá rí bó ṣe ń lérí sí mi tó ń lé fùrù kọ̀kọ̀ irú ọ̀rọ̀ burúkú wo gan ìwọ wá ní kò láyàrá dúró ṣé àṣírí agbára tí wọ́n ní iṣẹ́ bí wọ́n ní kò mọ̀ fi ṣe. ọ̀dà lọ́ọ̀rẹ́ bu àgbo ẹ̀rọ fún mi níbi òòṣà Ọbàtálá. alólú alòló adíwáyé ikú kò ṣẹ̀yìn àkàlà adírọ̀rùn àkàlà ojúrògùn ikú tòkí adíáfúnlómi dúdú kì í ṣayà àgbọ̀nlẹ̀ ibà ló dé kéèkú èmi ló dé wọ ọbẹ̀ ẹ̀rì ìyá lọ ibà ò ní fọlọ́mi dúdú fún pupa lòun ti kú méjì sí dìmúlẹ̀ fọlọ́dà.
gbẹ́nu sí kí ló kọ rẹ̀ gbẹ́nu sí ẹ̀yà gbẹ́nu sí akari akọni mo bínú mo sì ń rẹ. bẹ́ẹ̀ mo ṣì lọ gbẹ́nu lọ. ìjọ tó bá tún ṣerú ẹ̀ ìjọ tó bá tún ṣerú ẹ̀ ó kọ́ntínú yọ. ṣé pé ọmọ yìí ò tiẹ̀ ń jáde rárá ló dẹ̀ ń bá mi lérí. akọni àmì àṣìlò agbára lélẹ́yìí. ẹ dúró lọ kí ló dé tó fẹ́ yọbọ àlè báyìí náà. èmi làkànní àwọn ọkọ tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. kí ni mo ti ṣe. èmi làkànní ara wo mo ti jà. àwọn ọkọ tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. akọni ìwà ẹ̀dá ni ó sọ orúkọ tí ẹ̀dá ó jẹ́ lẹ́yìn ìgbà tó bá lọ tán kékeré báyìí ní sì ti bẹ̀rẹ̀ àwọn tó gbọ́n tí wọ́n gbọ́n wọ́n ní kékeré báyìí ni wọ́n ti pẹ̀ka àrókò nítorí mi ò ní fẹ́ kọ́ dàgbà tọkọ ọmọ béèrè ẹbọ lọ́wọ́ mi. ìfẹ́ tí mo sì ní sí ọ gẹ́gẹ́ bí ọmọ kan ṣoṣo tí mo bí pàápàá tó sì tún jọ́kùn ó mú mi mọ kó gbogbo agbára mi lé ọ lọ́wọ́ ọwọ́ ń lò báṣubàṣu ọ ṣé bó ti fẹ́ torí mo rò wípé tí n bá lọ tán kọ́ lè tẹ́yìn mi ṣe àmọ́ báyìí mo wá ń kábàámọ̀ torí pé mo ti rú ọ lágbára jìnnà mo ti gbágbára wọ̀ ọ́ ìwọ gan ti dòòṣà ó ti dẹ́bọ́ra ó ti di àrítàgìrì ejò bẹ́ẹ̀ mo sọ fún ọ mo wá ń bira mi léèrè pé sẹ́yìn mi ọ̀dà. ẹ̀yin yóò dá bá mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bá mi ọmọdé ló ń ṣe mí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé mi fẹ́ kẹ́ máa bínú sí mi mo wá ń fi àsìkò ìṣèlérí fún yín pé irú òtún ṣe mọ́mọ́ lọ́wọ́ mi ẹjọ́ bá mi ẹjọ́. ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ọ̀gbọ́dọ̀ parí mọ́. Mami, ẹ má bínú ẹjọ́ ìforíjì mi wọ́n múnú bí mi. ẹ̀dùnú akọni ìfàdọ̀là ó tó ẹ̀ mélòó gan-an tó o fẹ́ bẹ̀ mí lórí gbogbo wà pálapàla rẹ tó ń kú yìí bó o ti hù bọ̀ láti kékeré nù mo sì wò ó wípé bóyá ọ yí padà mo rán léèwé mo ná owó ribiribi lé ọ lórí ṣùgbọ́n kàkà kọ́ yí padà ṣe lọ ń peléke sí i wọ́n lé ọ dànù kó o sùkú nítorí gbogbo yìí ọlọ́rẹ̀ kẹgbẹ́jọ ọlọ́rẹ̀ èso lórí àwọn ẹgbẹ́ ìjọ òkùnkùn ọmọ bó sì kí i. tó o bá ṣọ́ra ìṣègbè fún ọ ọ̀rọ̀ ó gbé ọ bẹ́ẹ̀ mo sọ. mo ti dọmọ ikú ti gbà mí o ikú ti gbà mí o ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ọ̀gbọ́dọ̀ parí mọ́. Bàbá mi lè ti ń sọ ọ́ dàbọ̀ tẹ́lẹ̀ ó wá kù díẹ̀ wọ́n dẹ̀ bàjẹ́ orò wa gbé mi tá a lórò ta lẹni tó wà ní gbódù kò ń ṣèyàn ló wà lẹ́yìn orò ní tóró fi ń ké ó dà ní pé bàbá mi ò mọ̀ pé mo ti bá jìnnà àbí kí n fira mi wọn bàbá mi ni kó lè mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn èèyàn tó fi ń pèèyàn lálẹ́ ibà mo ti rìn jìnnà gan-an bọ́ bàbá mi ò. I don't call her. She been a nurse. You dey talk, but you come now. Say me go come now. Valley nurse dey come here. Nurse dey come. Don't relax. I want drink water. Eh? I want drink. Okay, mommy. Ah, no. Macaroni. No. Don't talk of water for now, abeg. Eh? Abeg, forget water. I tell you for the operation. I tell you say make you shift. When do you tell me, girl, hey, stop that? Call the woman for me. Èmi mo Kuti èmi ọmọ Kuti kú ò gbọ́dọ̀ pa àrùn kan tí ò gbọ́dọ̀ ṣe èmi Bali ọkùnrin tó sì mo Kuti láyé mi èmi. Bali, I swear like say no be say you be my best friend gbogbo Kuti tó fẹ́ bó sọ yẹn máa la orí ẹ̀ mọ́ block. Okuti how you wey don die already. You don die now, you no know. I no die Mokuti ya. Ọsọ ogbo yẹn mọ́jà de. Mokuti all this Mokuti wey dey talk make I tell you true you no Kuti anything. You no Kuti anything. You understand? Na God save you now. Ṣé o ń gbọ́ mi? Ṣé o rí nílùú yìí? Mo àmọ́ tí wọ́n ti fẹ́ mú iṣẹ́ yìí o, torí ṣé o lè yìí? Iṣẹ́ o lè yìí? Èmi tí mo bí profession. You understand? Èmi tí mo báyìí ni. Ọmọ wa ìlú táwa wà yìí ìlú yìí àti náà great armed robbers. Àwọn armed robbers tó ti rí nǹkan tó ẹgbẹ́ kò dẹ̀ sí kankan tó ṣẹlẹ̀ lọ́tí happen.
Tọ́ba ní armed robber kọ́ 1 week every time to rob, people rob $500 million. I want make we beat the record, no $1 billion. Tọ́ba ní armed robbers kọ́ 1 week, the ballot 100, we fẹ́ ká ballot 10,000. If they say one big stake, they this town, where they this country, chop 36 million naira, snake swallow 36 million naira, ọmọ mo return to shark, no swallow bank. Jagbe bank ni, kí ni mo ń tẹ́ láti sọ fún ẹ bá lè pàdé jáde. Mo come out, mo enter Calabar, mo enter inside port. Mo come out from inside port, they look, they say, their father. Lè máa wo báyìí now. Mo reason along. Gbogbo nǹkan tó ń sọ dẹ̀ yé mi, ó yé mi gan ju bí tó ń sọ dé. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi pé babaláwo méjì kan wà nílùú Ìdáwà yìí. Báwo lè jẹ́ ká dààmú lọ sí Calabar? Calabar jìnnà. Calabar ti jìnnà jù. Sórí ìlú Ìdáwà yìí gangan. Àwọn babaláwo méjì kan wà tó gbóná. Wọ́n ní tó bá kó wọn láàárọ̀, tó kó wọn lọ́sàn-án, tó kó wọn lálẹ́. Lákọ̀ báyìí náà máa ń wà bí ìbọn. Jẹ́ ká lọ bá kan nù. Ká lọ bá ká sọ nǹkan tá a fẹ́ fún un. Ká jẹ́wọ́ ọ̀bùn kó dá sọ̀rọ̀ wa. Kò yẹ. Bali ọ̀gá mi ní ẹnu iṣẹ́ yìí o. At the same time, you be like God. Ṣé o ti yẹ ọtún mọ bó ṣe ń lọ? You know say me, I no dey cry tears o. Na blood I dey cry. Bí ṣe ń bẹ̀ sọ̀rọ̀ báyìí, iná mo lọ ẹ̀jẹ̀ mọ́, iná mo lò. Iná ló ń gbé ara mi báyìí. I no mind bí a máa lọ o. But tó bá lè fún mi láti transfer àwọn bàbá ta fẹ́ lọ rí. Tó bá yìn mí bullet báyìí, bullet dey come, tí bullet bọ̀ báyìí. Màá forí náà di bullet báyìí, màá ní fuck you bullet. Tó bá ju bomb, màá chest bomb, màá ní fuck that bomb. Tó bàbá yẹn bá lè ṣe, mo wà pẹ̀lú ẹ̀, but tí wọ́n bá lè ṣe man. I no care. I dey vex. I need to build house for children. Keep money for bank for children. Bali, wọn náà ṣàtìrí pé bàbá ẹ̀ ṣọ̀gàn gidi wàá gbọ́ mi. Ṣòro tí bàbá bá ti jáde lásán, tó bá ti gbẹ́rù lé wa lọ́wọ́. Ká máa ṣaṣẹ́ lọ́nà gbòòrò lọ back to back, iṣẹ́ back to back, iṣẹ́ back to back. Ó ti dọpẹ́ nìyẹn. Ọpẹ́ ńlá gidi gan. Mo á fẹ́ jẹ́ àìsí nǹkan kan. Kí ni ẹ? Personally, èmi Sky, personally, máa make sure pé apart from owó iṣẹ́, mo fún bàbá ní 200,000 naira pẹ̀lú NSC kan. Ṣùgbọ́n pọ̀ babaláwo, ṣìnà àpà nǹkan bẹ́ẹ̀ ló máa fún wọn, but èmi á fún babaláwo ní NSC. I promise you that. Wàá rí. Ẹ ra sà. Ẹ kọ́ ẹ bàbá. Ẹ ra sà. Ẹ ra sà. Ẹ kú kalẹ̀. Ẹ sà. Ẹ ra sà. Àwọn tọ́gbọ́n wọn ní ká fi gilugi ká lè bá àgbóhùn gi. Ká fọ̀pẹ̀ lọ̀pẹ̀ ká lè bá àgbóhùn ọ̀pẹ̀. Ká fọ̀ bàrà òtúrú pọ̀n sóde. Káyọ̀ olúfẹ́ ó lè bá àgùn gẹ́gẹ́. Ẹ dákun. Iṣẹ́ ìkílẹ̀ sọ fún mi pé ń ṣe náà. Bàbá ti sọ fún yín tẹ́lẹ̀, but all the same, màá tún sọ. Ṣẹ́rí bàbá, iṣẹ́ vigilante là ń ṣe. We are security men. Ẹ má wo gbogbo orun tá a ṣe yìí o, gbogbo gíláàsì, gbogbo eléyìí tẹ̀ ń ṣe. Àbí sí ìyàwó èèyàn. Ṣé mo pé tá a bá jáde síta? Àwọn èèyàn onímọ̀ pé vigilante ni wa. Ẹlẹ́mi àti jábọ́ sí wa lọ́wọ́ tán. Wọ́n á kọ̀ ló pé àṣàwọn eléyìí ń ṣe vigilante. So iṣẹ́ wa ṣe lọ nìyẹn. Eléyìí tẹ́ ẹ sọ kalẹ̀ yìí, ó kéré nínú tó lódùmarè lè ṣe àtàwọn ọmọlẹ̀. Ẹ ṣe fún wa bàbá. Àmọ́ wọn ní í ṣe. Bẹ́ẹ̀ ni, nítorí awo funfun lèmi. Wọ́n ṣe ń pè mí ní àgbà awo. Èmi yẹn ṣèkà, ire ni mò ń ṣe. Àgbà ajá kan kì í báwọ jẹ́. Wọn ò ní ṣe fún yín. Bàbá òfò lẹ ń gbà yìí, gbogbo ìtẹ̀ ń sọ sí òye wa. Ọ̀rọ̀ mi ò lé yọ̀ mo lè bíi tiyín. Bẹ́ẹ̀ ni kò ní ìjọ kẹ́. Alọ́kùnrin ìgbé. Ṣùgbọ́n àrùn mọ́jú náà lọ́sàn bàjẹ́. Yáfúnlá ìlú ká tí sọmọkùnrin ìgboro. Jagungbẹ̀yìn kò lè wọlé àná ẹ̀ ńláriwó bàtà. Ẹ wo bí mo bá wọlé tí n bá padà bá yín láàrin yìí. Kutuku gángan ó sọ ṣẹ̀gẹ̀dẹ̀ ó sẹ̀. Billy, fuck this baba. Billy, wetin I talk? Fuck this baba. Bọ́ọ̀ bàbá tí mo rí kó ṣọ̀. Ṣé bí èèyàn méjì lọ júwe fún wa? Ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ kejì dẹ́. Kesari. Kesari.
kí ló ń ṣe ẹ́. About Tuwale ẹlẹ́gbọ̀n. Aláyẹ̀ má bínú ẹjọ́. Mo ti ń lé yín láti ìgbẹ̀yìn ó ti yẹ mọ́kànlá gba kọ̀rọ̀ àsọmọ àdúgbò ni mo fi tètè lé yín báyìí má bínú. Aláyẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ mi aláyẹ̀. Wà àìlè ṣùgbọ́n mo bàbá ta kúrò lọ́dọ̀ wọn sí ni ẹ̀. Àgbàlagbà kò ní bàjẹ́ mo rí pé ẹ̀yin sanction. Àsèmí lẹ̀ sí ẹgbẹ́ kan kò yé yín. Gbogbo bí bàbá yẹn ṣe ń bá yín ta yẹn bàbá mi ni mo gbọ́. Bọ̀ ẹ máa máa ìdí ẹ máa kànáà tí yẹn báwọn ṣe rí ní tiwọn ni àwọn ò já rárá ni bọ̀ èmi já. Ẹ ṣáàmù àsọmọgbọ́n. Ṣé rí gbogbo nǹkan tó bá yín sọ tẹ́yìn béèrè lọ́wọ́ táwọn lè ṣe yẹn. Èmi lè ṣe gbogbo dán yẹn fún yín tó dẹ̀ máa everything máa lọ gérégé. Ìwọ. Confirm bàbá. Ìwọ yìí náà. Aláyẹ̀ má doubt ni mi. Èmi làkànní ọmọ kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ jálálẹ̀ odò. Èmi làkànní kékeré lè purọ́ ṣùgbọ́n apá ọ̀bẹ ò ká rárá. Èmi làgbára tí ń gbé kìlọ̀ igi tó bá fojú di mí ẹ̀bọ̀rà bọ̀ láṣọ. Ṣé o gbọ́ mi Àkànní sórí gbogbo tó ń lò fún wa yẹn mọ́ láìkẹ́ rárá. Sórí orí títì la wà ọ̀nà street gidi kò sí bọ́dà lórí street. Gbogbo gbàgbé o ti morúkọ Bali nìyẹn Sky lélẹ̀ bọ́ wá lórúkọ fi gbogbo ẹ̀yẹn lẹ̀ I no like am change ẹ̀ o ti yẹ at the same time ṣé o gbọ́ mi àjò lè dùn títí tí kónílé má rèlé look us very well I want me look the two of us very well because this one fit be the last time we go see the two of us tó máa rí wa kò ń ṣe fúkú o kò dẹ̀ ń ṣe fárùn. Sky kí ló ń ṣẹlẹ̀ ìbò lẹ́ ń lọ ṣẹ́ fẹ́ fi mí lẹ̀ ni. Àkànní kò rí bó ṣe ròyìn ṣorí bó ṣe ń wò wá ẹ ṣorí ìlú kan tí èèyàn bá wà tó bá ti ń pẹ́ lọ títí ń bẹ̀ tí ò move on pẹ̀lú láìpẹ́ àwa náà fẹ́ sún síwájú ni a fẹ́ mọ kí là ń ṣe lẹ́yìn tí o tún wá rí ìlú yìí lágbègbè tá a wà yìí ládùúgbò yìí ọmọ ojú ti ń kálé ojú ti ń ká oko wọ́n ti rí wa tán o ṣàdé ní láti bẹ̀sẹ̀ wa sọ̀rọ̀. ẹ wò Bali máa no hide anything from am AK na our guy now kò yẹ Àkànní nǹkan tó ṣẹlẹ̀ pé inú ìlú tá a wà yìí ó ti cast everything nípa wa ti cast ó ti mọ̀ pé lè ní wa iṣẹ́ tá à ń ṣe nìyẹn bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ inú ìlú tá a wà yìí ó náà detective kan tó fi ń trace wa kiri o ti understand you know wetin that mean na casted now kọ́lọ́mọdé jẹ́ ká fi tiwa kó báyìí làá fẹ́ fi kúrò nílùú yìí àbí Bali wetin I talk. ṣọdẹ rí ibi tó ń bẹ̀rù lọ yẹn ebi ò lè pa ẹ ọkọ yẹn kúrò anytime any date tó bá pè wá ṣetán láti já ẹ ṣe bí ìwọ fúnra rẹ o lákàn nọ́mbà tá lè fowó sí a lè gbàgbé ẹ wọ́n má rò pa lè gbàgbé ẹ dé level yẹn ó kàn wù wá pé káwa náà ṣe kíni ká tún sún síwájú. dey go upgrading wo AK may no bless you put water for mouth talk àfomi sẹ́nu sọ̀rọ̀ kò get kó bá mọ̀ pé àgbàgbé ẹ̀ àdàlẹ̀ gbàgbé ẹ̀ láéláé nítorí nǹkan tí wọ́n kàn ti ṣe fún wa ó kọjá bẹ́ẹ̀ I expect ẹ̀ AK na man you be délé ìmúná. Sky again. o ṣáà ti ní phone number Bali lọ́wọ́ gbàgbé pé wa. mo máa miss ọkọ ní àwọn náà máa miss ẹ àti ẹ̀ ti ń miss ẹ gbàgbé ẹ̀ ti yẹ kò ní bàjẹ́ mo appreciate ẹ̀. ọtí tó ráwọn lórí. Àkànní AK na man you be na man you be. ẹ bá ti má ṣe onídùúró fún wọn nígbà tẹ́ mọ̀ pé ní ilé ìsanwó yẹn ní òní ni kò ní dọ̀là máa gba owó mi kí n tó kúrò níbí báyìí. Fọlákẹ́ ọ̀sìn ní sùúrù yá wọlé kálọ̀rì yanjú rẹ̀ tùbínùbí ìtọ́ ti ní sùúrù ti pẹ́ kọ́ ní sùúrù díẹ̀ tí bá lè rówó rẹ̀ gbà. kí èmi wọlé kẹ́ tún lọ fi nǹkan bá mi sọ̀rọ̀ àbí ogun yín ti ká lójú mi ibi ìbàyìí mo ti máa gbọ́ mi ibi tí mo dúró sí òun ni mo ti máa gbọ́ mi ò wọlé síbi kankan. Fọlákẹ́ dákun. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ yín tẹjọ́ mọ́ wọn tẹ́ dé bàbá jẹ mí ní owó ni máa gba owó mi kí n tó kú òbí báyìí. èmi ò já lówó àìkúrọ́ máa wo lótùfẹ́ ẹ̀yìn onídùúró mo ṣe ó sì ti pẹ́ díẹ̀ lóòótọ́ àmọ́ yẹ kó ti gbowó rẹ̀ ìyún ní òfun mo wá ní onísùúrù díẹ̀ ọ̀nlera. Àkànní Ifádọ́là. Ifádowó. èwo ni gbogbo orin ìdọ̀tí orí ibú tó rìn káàkiri ọtí ló ń kó kiri yìí wọn ìbárù ẹ̀ lọ́wọ́ àwo èmi. ẹ wo bàbá mi ẹ fi gbogbo yẹn lẹ̀ jàre ìyá wa èló gangan lówó tá à ń sọ̀rọ̀. 20,000 péré ni. péré. bẹ́ẹ̀ni. bàbá mi gbọ́ wọn nǹkan tẹ̀ ń ṣe yìí kò jẹ́ kí àwọn èèyàn tiẹ̀ lè wo mi ò mọ iye tó wà níbi ṣàgbà. ẹ ṣé o. ire o ire o ire o ire o.
Mami, ẹ wò ṣe rí nǹkan ṣe rí ó lágbára gan. Ifádọ́là. Ibo ló ti rí adúrò owó bàtàbàtà tó fọmọbìnrin? Ọ ti ẹ̀ káwò, ọ pé kò pé, ọkọ̀ kó fún un kọ́mọ kó lọ. Ṣé bẹ́yìn náà gbórúkọ tẹ pè mí sẹ́ni Ifádọ́là? Ifá ńlá ti dọ́là fẹ́mi lèmi ṣe dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Ìwà rere tẹ́yìn ń hù látọdún tí mo ti gbọ́njúmọ́ yín kò jẹ́ káṣọ yín pé 6. Kò pé yín bàbá mi. Wà rere ò pé yín. Àwọn èèyàn tó wá ògùn bọ́n wá sọ́dọ̀ yín tí ẹ ṣe fún wọn. Àwọn lèmi ṣe ògùn bọ́n fún. Wọ́n dẹ̀ fún mi owó tó fún mi mí ìlé náà tán lóṣù kan sóṣù 2. Akọni, àwọn tẹ́mi rí kó lè yán tí wọn ò ṣoògùn fún ọ. Ọlọ́rẹ̀ ń ṣoògùn fún ọ. Ẹ wò bàbá mi. Ọlọ́rẹ̀ ń ṣoògùn bọ́n fún ọ. Everybody ló lè. Everybody ló lè. Tí mo sì sọ fún ọmọ ìpé kó má bókọ mi jẹ́, kó má bókọ ara rẹ jẹ́. Mo ń sorúkọ yín ṣe ni. Tí gbogbo èèyàn ti mọ̀ mí láàrin ìlú yìí pé èèyàn gidi ni mí. Ọ̀dà èdè ni wàá jẹ́wọ́ ara mi fún ọ. Kí lẹ máa ṣe fún mi? Bẹ́ẹ̀ mo ẹni tí ń gégùn fún ọ, ń jẹ́wọ́ ara mi fún ọ. Ẹ máa gégùn fún mi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá mi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá mi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Bàbá mi. Ọmọ kí ló tó jẹ́ kó máa ń gẹ̀ẹ́sì gbogbo kan rán ìgbà àbí torí pé òun ò lọ skul. Kí ló ṣe bàbá mi tán? Kí ló tó ń ṣe bàràbàrà báyìí? Bàbá mi, kí lẹ fẹ́ ṣe? Mo fẹ́ gégùn fún ọ. Ṣé ìṣèpá ẹ̀ ti lù? Mo ti lù torí bọ́mọdé bá ní dìkúdi ó dá mi lójú pé kò lè ní bàǹkúbà. Bàbá mi, ẹ bá ti má lu èmi tí gbọ́n jù yín lọ. Mo ti lùlù yìí. Ìtàkùn tó sogbá náà ló ṣe légédé. Èmi Àkànní ọmọ Ifáyíwọlá. Gbogbo ìtì ń bá sọ lónìí kó dàṣẹ. Àṣẹ òòṣà ẹnu mi. Ìtìbáwí onírúnmọ̀lẹ̀ àgbà. Àṣẹ òòṣà ẹnu mi. Ìlú Òṣùgbó mo fi ẹ́ bèrè agbára lónìí. Gbogbo ohun tí mo bá ń bá ìkó dàṣẹ kí n di àléébá, kí n di àléébú, kí gbogbo ẹ̀ tá a bí nínú obìnrin tó jẹ́ ènìyàn kó má lè rí nínú wọn. Bẹ́ẹ̀ ni. Nítorí pé tí iná bá gbépo ìwà rẹ̀ á gòkè. Gbogbo èyí tí mo wí lónìí ó dàṣẹ, ó dàṣẹ. Bẹ́ẹ̀ ni kò rí nítorí pé ọ̀rọ̀ tí aláboyún bá sọ òdi ọ̀run ló ti wá. Èmi ti lu ẹ̀ bá ti. Ikú ti gbà mí o. Ẹ fẹ́ gé ìbò fún mi. Ṣé kí n wo mi ẹ̀rọ? Bàbá mi, ṣé n bomi ẹ̀rọ wa? Bàbá mi, ẹ bá ti máa èyí ló bá ti máa gé ìbò fún mi. Tún gbọ́dọ̀ gbé mi dè mọ́. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Bàbá mi, bàbá mi o. Bàbá mi. Àkànní, Ifádọ́là, àfìgbà tó ń jẹ́ kí n ṣe wò ó. Bàbá mi, ẹ jẹ́ n bomi ẹ̀rọ wa náà, ẹ jẹ́ n bomi ẹ̀rọ wa. Bàbá mi o. Késàrì ikú ti gbà mí o. Késàrì o. Késàrì òòṣà. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Táwọn ò gbọ́dọ̀ dè mọ́. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Táwọn ò gbọ́dọ̀ ṣe mọ́. Késàrì, Késàrì o. Késàrì òòṣà. Mo ti dọmọ ikú, ikú ti gbà mí o. Mo dọmọ ikú. Hello Sky, a ní mo ti wà níbẹ̀ sẹ́ Parkway Auto Clinic. Of course ibẹ̀ ni mo wà yìí náà. Ọmọ ayé ó ti ń pẹ́ jù o. Lóòótọ́ kan tí mo sọ ni, a ní mo wà ní Parkway Auto Clinic. Parkway Auto. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Sky.
Ọmọ see me see wetin dey happen for Lagos o. Where you? Mo kàn bọ́ọ̀lù sí ìsìn ọmọ wọn ti gba báàgì mi ṣá. Mo dẹ̀ sọ fún ọmọ náà ti ń yájú o. Mo kàn dé kó sí ìsìn wọn ti sáré fẹ́ kó wọn mi. Ní junction. Ọmọ èmi máa fi òkè ọ̀dọ̀ wọn o. Ṣé mo kọ́ ló ṣẹlẹ̀? Ẹ má jà sọ̀rọ̀ yẹn ń bẹ jáma lọ. Jáma lọ. I believe you, Sky. Ẹ dúró, òun náà ni òun ni. Báàgì mi nìyẹn lọ́wọ́ ẹ̀. Ẹ̀ tó gba báàgì lọ́wọ́ ẹ̀. Òun ni. Báàgì ẹ̀ rẹ̀. Báàgì mi. Báwo ló ṣe débi? Ẹ̀mú ni mo fi mú. Bẹ́ẹ̀ ni ó ń láti lọ dúró dè mí lọ́nà ni. Ẹ̀mú ló mú mọ́lẹ̀ bóyá wà yẹn kò níbi tó ń lọ. Akànní ẹ̀mú ló mú. Ẹ̀mú ló mú. Kò sí problem. Ó lè ní jẹun pastry. Sky ó ṣe má pa á. Ṣé bó ṣe ń wo òun yẹn? Upcoming olè ni. Ṣé wọ́n lè làwa náà? No. A kì í ṣe olè. Lexi kí làwa? Arm robber ni wá. International. Inter-arm robber làwa interstate. Bọ̀ ẹni tó gbé báàgì rẹ̀. Báàgì ẹ̀. Ẹ fi lè ẹ má stress àwọn Lóyìn náà ọkọ̀ tó ti jí tèmi kọ́ lè. This guy na jí. Mo bí bó ṣe wà yẹn anybody tó bá mẹ bí ẹ tó bá ti kúrò bí yóò lọ kù yẹn. Jẹ́ kó máa lọ. Jí báàgì. Mo dé wàrà bí èjì alẹ́, mo dé kùtùkùtù méjì òwúrọ̀, àní mo dé pápá méjì yálẹ̀ ta, ọ̀rọ̀ èmi Késárì ó dà ọ̀la. Àní tó bá dà ọ̀la tún ọ̀la, èmi Késárì lọ́gọ́ ló ń ṣá. Késárì. Get up! No time, no time! Get up! Get out! Get out! Where's the money? Where's the money? Where's the money? Inside the car. Check. Confirm. Time. Move. No time. Ẹ̀wọ̀ ẹ̀gbà pé ó gbọ́ ọ̀rọ̀ ogun oṣogun tẹ́sán ìjàre. Kí ló ń ṣe yín náà? Ìgbà wo làkànní dé àárín wa tó fẹ́ máa pín owó fún wa? Tá làkànní gangan náà ẹ jẹ́ kí n mọ̀. Kí ló ṣe fún ìjọ yìí? Wọ́n ẹ̀ka máa ń lọ fún iṣẹ́ tí àkànní máa dé tó máa sọ pé òun ló máa pín owó fún wa. Bẹ́ẹ̀ bá mọ̀ máa sọ fún ilé yìí, olè ló máa ń ní sùúrù jù o. Olè ló máa ń ní sùúrù jù, ẹ jẹ́ máa ní sùúrù o. Let's see why you dey talk like this now. Ṣebí màá ti bálẹ̀ bí làṣáìní àkànní. So bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ anybody here if na like or not látìgbà tí AK ti join wa láti upgrade ẹ̀ẹ́dẹ̀lẹ̀ bá mi argue ẹ̀. Dẹ́wà ètò fi sọ gbọ̀ngàn tó ń sọ yìí. Sky Lexi nǹkan tí yóò yẹ àlàyé ẹ lónìí. Kí mi pẹ̀lú Sky káwa méjèèjì tó lè jókòó bóyá sign àkànní ó máa ní nǹkan tàrí. Kí lẹ rí? Àkànní tó ń wò yẹn ó ní quality tó fi lè jẹ́ olórí. The best quality tí èèyàn fi lè rule láyé yìí láti lè já olè kó tó lè operate ó wà lára Àkànní. Sọ fún mi ta nínú wa lẹ́yìn kó yìnbọn lẹ́yìn kó pààyàn kò sí nǹkan tó tún lè ṣe. Tí Àkànní ò bá ní quality ta fẹ́ lára ẹ̀ àwa yìí ò ní sọ fún pé kí Àkànní máa pín owó. Tálá Àkànní? Àkànní ní best quality. Má jẹ́ ká tọ́ra wa.
tí ò yẹ ni mo ń láyé. Ó tọ́ ni ṣùgbọ́n wọn àbẹ̀ legs right bàjẹ́ àgbékalẹ̀ ní ìkọ́dá. Gbà làkọ́ ní dé ṣé kákọ́ ni tó dé àmà ṣiṣẹ́ ni ṣé àmà pín owó ni ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ mẹ́rin. àní gbàgbé ẹgẹt àní gbàgbé ọ̀rọ̀ àmọ́ ayọ̀ rẹ̀ out. ẹ sọ fún mi èwo náà ẹ̀yin méjèèjì ẹ dẹ̀ bá mi ájú ẹ̀ ṣé látìgbà tí èké ti join wa ṣé à upgrade ni ṣé à upgrade. Jọ tí ò bá join wa ṣáà ní upgrade ni àbí ojoojúmọ́ kọ́ ni èèyàn ń dàgbà sí ni ojoojúmọ́ kọ́ là ń gbọ́n sí ni kí ló ń ṣe yín náà ṣé ìwọ ò lè ṣó lórí ni sọ fún mi báàlì ò lè ṣó lórí. ẹnu kan náà fi ń jó lórí. kò sẹ́ni tí ó lè ṣó lórí. ẹnu kan náà fi ń jẹ́ olórí. ẹnu kan náà fi ń ṣó lórí. kò sẹ́ni tí ó lè ṣó lórí. ṣé mo bá ẹ rí. kò sẹ́ni tí mò ń lè bá gbogbo wa la mọ̀ pátápátá ń pé tí ó bá dé ojú ẹ̀ anybody máa kú ni. mo ti dánmọ́ ikú ti gbà mí o. dánmọ́ ikú ti gbà mí o. ọmọ orúkọ tí kò ń jẹ́ ikú ọ̀gbọ́dọ̀ parí mọ́. èmi Késárì ọmọ orúkọ tí kò ń jẹ́ èmi Késárì mo ní mo orúkọ tí kò ń jẹ́ àrùn òtún gbọ́dọ̀ gbé mi dè mọ́ ikú òtún gbọ́dọ̀ pa mí mọ́ Késárì ó ṣá mo dẹ̀rù jẹjẹ ìgbà apákan ikú apákan àrùn apákan oṣó apákan ẹ̀jẹ̀ nàlẹ́ ká máa dọ̀nà Késárì Késárì ó ṣá lọ Késárì Késárì ó ṣá èmi ọmọ ikú èmi ọmọ àrùn. Mo ti dánmọ́ ikú ti gbà mí o. Mo ti dánmọ́ ikú ti gbà mí o. Ọmọ orúkọ tí kò ń jẹ́ ikú ọ̀gbọ́dọ̀ parí mọ́. ṣẹ́ náà mo ní kó jáwọ́ olóòjáwọ́ ó ṣe ya létí lápá ọmọ báyìí. ẹ fi lè fa mi létí sáà mi ní ṣerú ẹ̀ mọ́ sáà. orí òkú. sorry sir. dánú orí burúkú ẹ̀ sùn. sorry sir. o lè bẹ̀rù sí àbí. aṣọ lè bẹ̀rù. bọ́ọ̀sì. àbá ọ̀bọ̀ yìí ti stress wa gan ẹ jẹ́ ká pa ọ̀bọ̀ yìí a ní láti waste time lórí ọ̀bọ̀ yìí. bọ́ọ̀sì sorry sir. ẹ̀rọ ti pẹ̀lú ẹ̀mí tó bá rẹ̀ pa ní ẹ̀ ṣàánú fún mi. ó tọ́ ló sọ ó ní retentive memory mo rántí mo ní mi ò ní fọwọ́ ara mi pa ṣẹ̀dẹ̀ mọ̀ mi mo like kí n máa fulfill promise mi gbogbo nǹkan tí bá ti sọ pé máa ṣe bẹ́ẹ̀ ni máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́. ló bá jẹ́ yẹn. ikú òtún gbọ́dọ̀ pa mí mọ́ Késárì ó ṣá mo dẹ̀rù jẹjẹ èmi apákan ikú apákan àrùn apákan oṣó apákan àjẹ́. mo ní máa work it out. mo ṣe máa ń sọ fún mi all the time nìyẹn. máa work it out since you promise mo promise I just stand around. Will you drop that gun? I'm sorry.
tí ó sọ fún ẹ pé kó wá máa mú bọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́. Come on. Ẹ̀yà ni mí. Ọmọ tí bá bí ó di dandan kó jọ mí. Tájànàkú bá bímọ tí ò bá jọ ọmọ ẹ̀kọ́. Fọmọ ilẹ̀. Bọ́n ó ní mi ò fẹ́ gbogbo ilé nínú ilé yìí náà. Ibi iṣẹ́ kọ́ ló wà náà. Kí ló tí ìbọn yẹn wà lórí tébù? Nítorí pé mo lọ fún operation lálẹ́ àná ni òun ni ìbọn yẹn ṣe wà bẹ́ẹ̀. I'm sorry about that. Oh, Dad, did you kill the bad guys? Of course I did. Wow. Oh yeah, Adele. Let's go to your room. Bó ṣe rí ìbéèrè àfi bí bàbá ẹ̀. Ó ṣe. Ní gbogbo ilé yóò tẹ́ mi lọ́rùn. Kò tẹ́ mi lọ́rùn because mi ìfẹ́ ṣe kú nínú ilé yìí. Please just keep your weapon to yourself. It's okay. Mabu, I'm sorry once again. Is that fine? Ṣé máa sọ pé you're sorry náà ni? Wo. Tó bá ti mọ̀ pé òní lè ṣe ti wá nínú ilé yìí. Tó fẹ́ máa jẹ́ káyà tèmi àtàwọn ọmọ já. Bóyá ká padà síbi tá a ti wá. Ṣé bá ṣe jọ ń gbé ìkó dùn mọ́ ẹnu ni? Of course ó dùn mọ́ mi. Now. Iṣẹ́ ikú mi ìfẹ́ nu ilé yẹn ẹ̀rù ń bè mí àtọmọ. Ọkàn balẹ̀ gbogbo ọmọ yẹn sórí bó ṣe ń ṣe yẹn èmi ló jọ iṣẹ́ mi ló fẹ́ mú. Iṣẹ́ mi ló fẹ́ mú. Ọmọ mi ò ní mú ṣẹ́. Kí ló dé? Ọmọ ìyá mi méjèèjì bá mi kò ní jẹ. Ọmọ tí ọmọ tó sọ ta. Bọ́ ṣe mọ̀ pé mi náà mú. Èmi àti ẹ̀ lájọ́ mú. Nale kamadana Kesari Oshana. Mo ti dọmọ ikú. Kesari ikú ti gbà mí o. Kesari Osha. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Táwọn ò gbọ́dọ̀ dè mọ́. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Táwọn ò gbọ́dọ̀ ṣe mọ́. Kesari Osha. Mo ti dọmọ ikú ti gbà mí o. Mo ti bá kú lẹ̀, ikú ti gbà mí o. Mo mọ orúkọ tí kú ń jẹ́, ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. Ẹ ká mọ̀ pé pákéjì àárọ̀ ló yẹ ká fẹ́ kí ní ṣe. Ó yẹ kẹ́ wá mọ̀ pé kò sígbà táwọn lè rán package. Àtọ̀sán àtòru kò sígbà tó mọ ilé tiwa ò lè rìn. Ẹ ní láti stress ara yín. Yes, Caesar. Kesari, you no go better for them. You be one person wey they call local government. You were the Conny State CEO, Ole Armed Robbers International PLC. Olórí ní ẹ kò dẹ̀ ń ṣẹ́jú ẹ. Over rugged, over dogged, over wicked. Everything by over ni. Already die. Kesari, look me well. My name is Sky. I already die. I dey with you. Wá ṣeré. Ìjọba káfàtà. Kesari ọba ló kàn. Gbogbo nílé anybody. Irú mọ́lẹ̀ tí gbogbo ayé ń sáwà bá wọn tó bẹ́ẹ̀. Kesari. Tuale àpáralágbà. Ilé. Àwọn orí wọn lélẹ́lẹ́ ọba. Ó fi ọ̀rọ̀ tó wọ́n lè dúró pariwo jájà yá wọn. Kábíyèsí o. Na mi bí Kesari. Yes. Ọ̀rọ̀ inú ìwé mímọ́ dẹ̀ ni mo tẹ̀lé. Kí ló sọ Kesari? Matthew 22 verse 21. Ó ní ẹ fi ti Kesari. Ẹ fi ti Kesari fún Kesari. Give unto Caesar what is Caesar's. Kó má bà àwọn ẹ. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ dẹ̀ make sure pé ẹ fi gbogbo ohun tó bá jọ mọ́ t'Olúwa f'Olúwa. Kesari lórúkọ mi. Kesari. Apá kan ẹfun, apá kan sùn, apá kan ṣó, apá kan àjẹ́, èmi apá kan kú, apá kan ọ̀run. Gbogbo yín lẹ mọ̀ náà pé ọmọ tó bá wojú òrùn á lápòlò. Na mi bí Kesari. Na mi bí Caesar. So therefore, ẹ fi ti Kesari. Kesari. Get out!
Search everywhere. Search. No time, no time. Mo dé kùtùkùtù méjì òwúrọ̀ àní mo dé pápá kábéjì yálẹ̀ta ọ̀rọ̀ mi Késárì ó jà ọ̀la àní tó bá dá ọ̀la tún kọ̀ọ̀la ọ̀la ìtàn láyé èmi Késárì gangan ló ṣá. Késárì 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 ó Késárì ó Késárì 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 ó ló ṣá èmi gangan ló ṣá. Késárì. Ẹ̀yin ọmọ ọlọ́nà, ẹ̀yin tẹ́ mọ ìfún tó wà ní òrùmadìyẹ. Who is Késárì? Who is Sky? Baálé, Láàrò, mo gbọ́ wípé Késárì ló lórí wọn. What does he want? Kí ló dé tó ṣe ń terrorize ìlú yìí? Ẹ kọ́kọ́ dá mi lóhùn àwọn ohun tí mo béèrè yìí. Irúnmọlẹ̀ ńlá ní Késárì. Ó wá agbára dé ibi tí wọ́n ń wá agbára dé. Tá bá ń porí aró á máa dáró. Tá bá ń porí àlùkò á máa kóṣù. Bí mo ṣe ń sọ lọ́wọ́ ìgbọ̀n ó ṣeéṣe kó máa gbọ́ ogun nǹkan tá à ń sọ. Ó ṣòro kọlù o, ṣé kékeré lẹ pé ni? Kó tó lè fìyàn jẹ CEO Armed Robbers Association. Ó ní nǹkan tó rí ọmọ ọ̀dọ̀ òkè ni babaláwo ni bàbá ẹ̀, ṣùgbọ́n bàbá ẹ̀ ti kú. Tó bẹ̀rẹ̀ olè jíjà kò tí ì ju ọdún méjì lọ. Ìdí nìyẹn tó fi ń pè ní Akẹ́yìndé gbẹ̀gbọ́n. Kí ló wá fẹ́? Ẹni kí ló wá fẹ́? Lóòótọ́ náà èmi ò tí ì bá jókòó sọ̀rọ̀ rí o. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sìn gbà ò lówó lọ́wọ́. Of course torí owó ló ṣe ń jalè. Bẹ́ẹ̀ ó fẹ́ràn owó gidi gan. Ẹ wá ní kí ló ń wá nínú ìlú yìí. With due respect sir, Késárì ò rí ti yín rò, ẹ̀yin ní kẹ́mú bẹ́ẹ̀ ṣe máa ṣe tí Késárì fi máa pọ́n sókè rajà. Ta ni ó wá mọ̀ nínú yín? Kò sí kí ẹnìkankan má mọ̀ nínú yín nítorí pé informant connection ni. Èmi tí mo bí ẹ̀gbọ́n mi ó dẹ̀ fẹ́ràn mi gidi gan. Àní mo dé pápá kábéjì yálẹ̀ta ọ̀rọ̀ mi Késárì ó jà ọ̀la. Mo understand nǹkan tó ń sọ, but the only thing tẹ́mi ń try láti sọ ni pé AK-49 yẹn at least ṣáàjẹ́ kí yẹn jẹ́ bí 11 pieces àbí 12 lẹ́yìn yẹn kò fi tó kú lẹ́fà wa. Késárì bàbá ọmọ tuntun ṣàkópa jẹ tẹ bá fẹ́ 40 máa kó débi kíákíá. Kí wàá ló ń da ẹ dúró? Kò má ní láti fún mi lówó díẹ̀ sí. I think the cause problem between me and you be that kí ló ń ṣe ẹ níwájú Késárì ìtumọ̀ ṣé Késárì ra ọ̀rọ̀ ẹrù lọ́wọ́ ẹ̀rí ni tí ò fún ẹ lówó. I wonder. It never happened before. It never happened before. Why can't they talk like this now? You want supply tọ́tọ́ ní kò supply wàá dẹ̀ gbowó tó bá ti wá. I know wàhálà bàbá. Késárì bàbá tọ́lẹ̀ bàbá mo láì bẹ́ẹ̀ bí ti ṣe ń lọ but inú mi máa dùn tí a bá pọ̀ jù báyìí lọ because ó ní àwọn information kan tí mo fẹ́ pass. Wá sórí ẹ pé ṣá túmọ̀ yẹn àwọn tó jókòó síbi òtẹ́ ló pe wọ́n ni àwọn ni wọ́n mẹ́. Laro see this guy gbọ́ gbàgbé ẹ̀ 1-on-1 is allowed now filẹ̀. o bèbè ọmọ ẹ ló dé yìí bèbè. Késárì bàbá ìyá gbogbo ayé ló ń bọ̀. Kí ló ń bọ̀? fàájì ń ṣàn o. Ó dáa ju ẹ lẹ̀.
Wow. Yes. Yeah. Ló ṣẹlẹ̀. Ṣé wà ń lè? Yes. Ó yá mi. Yes. Mo jẹ́rìí ẹ̀ mo bọ́ kí tí bá ti rí ẹ bẹ́ẹ̀ yóò ṣọ́ bàjẹ́. Esa bàbá, you don hear am now. I no say the girl na sabi girl. Yes. I'm up any information them man sure gan. Yes. Hey ladies, what's up? We are fine. Ẹ má worry o, ọkọ gbogbo yín bọ̀ very soon. Baálé á tó débí. Wait. So, Baálé ló la àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Why you dey talk like this? Ọmọ, òun lọkọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ mọ̀ sí. Ayé ti ní understanding, ayé ti dùn gan sí yìí. Máa wo tiẹ̀. Ó fẹ́ sún wọn papọ̀ bí ẹja ni tó máa sún wọn. Wíri ní bọ̀bọ̀ yìí ni. Ó fẹ́ para ẹ̀ ni. Mo sọ ibi tó gbà wá ló fẹ́ gbà lọ. Ẹ fi Baálé lẹ̀, irú èèyàn tó ń fẹ́ jẹ́ ntí ẹ̀ nìyẹn. Sí wàhálà. Inú mi dùn pé mo ránṣẹ́ pé ẹ̀dẹ̀ jẹ́ mi. Èmi ló yẹ kí n wá bá yín ní hòtẹ́ẹ̀lì yín. Àmọ́ ojú ni alákànfin ṣọ́ rí. Dítè Késárì ni mo send sórí fóònù fún yín. Ẹni tí ò jẹ́ kí a fi ẹ̀dọ̀ lórí òróró sùn nìyẹn. Lórí ọ̀rọ̀ Késárì, òun ni IG ṣe ń bá kọmíṣánná jà. Lórí ọ̀rọ̀ Késárì, òun ni kọmíṣánná ṣe ń bá èmi gan fúnra lára mi jà. And Yayi, mo ti rí pé o ti ṣerú kan báyìí rí. Òun ló jẹ́ kí n ránṣẹ́ pé ẹ. Pé kó o tún wá bá mi ṣe lẹ́ẹ̀kan sí i. Mo dẹ̀ mọ̀ pé o lè bá mi ṣe. Mo ní mo ṣe ránṣẹ́ pé ẹ. We made oath upon taking this job to be faithful, loyal, and honest, and also to serve our country with all our strength. We would never relent. Ẹ̀yin ẹ̀kọ́ jẹ́ kí n meet gbogbo àwọn tó bá yẹ kí n meet lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run mo wá fi ọkọ mi lé ọ lọ́wọ́. Ìwọ ló ní igbá tá bá fi lé ọ lọ́wọ́ kì í fọ́, àwo tá bá fi lé ọ lọ́wọ́ kì í fàyà. Ìwọ ló ní ká béèrè, ìwọ yóò ṣiṣẹ́ fún wa. Olúwa mo béèrè ní wákàtí ọ̀wọ̀ pé iṣẹ́ tọkọ mi wà lÓlúwa jẹ́ kó rí gbà. Mo dúpẹ́ kó ti bọ́ sí. Olúwa ẹ ṣé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà wo lẹ wọlé? Ìgbà tó ń gbàdúrà ní kíkankíkan ni mo wọlé. Báwo wà ní ṣó ti bọ́ sí? Ṣebí wọ́n ti conclude nínú àdúrà epo bọ́ sí. Ó máa bọ́ sí ló máa rí mi tí mo forí rọ̀ sẹ́yìn bí báyìí. Ó má jẹ́ kí n parọ́ tán ẹ̀. Wọ́n tún ti refuse mi o. Ẹ wo nǹkan, gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Sori, èmi ti mọ̀ pé nǹkan tó máa sọ nìyẹn. Àbí wọ́kọ́, gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Tá bá máa sọ anything, gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Má jẹ́ kí n parọ́ tán ẹ̀, ó ti sú èmi o. Ó ti sú èmi o. Ìgbàgbọ́ tèmi nú Ọlọ́run dẹ̀ nìyí, ó ti ń fò lọ. Tó bá ń gbọ́ efele, ìgbàgbọ́ mi ti ń fò lọ o. Ẹ má jẹ́ kó fò lọ. Agbójúlọ́ lọ́hùn kì í jogún òfò. Jí ká gbọ́kàn wá lé. Ṣó wa ókè ṣá? Dáàmú ló sórí ẹ pé ṣá. Ẹni kíkúrú ni Késárì. Kò ní girlfriend kankan. Kò kí ń gbólóṣó. Kò dẹ̀ kí ń jáde. Àfi táwọn bọ́ ẹ̀sẹ̀ bá fọ̀ọ̀sẹ̀ kó jẹ́ káwọn lọ sí club. Alágbára ńlá ni Késárì o gẹ́gẹ́ bí mo sọ fún ilé ẹ̀kọ́. Ǹjẹ́ o mọ nǹkan tí Késárì fi ń ṣàgbára? Rárá o. Ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n ló ní ìlú Òṣùgbó kan tó fi ń ṣàgbára. Ìlú Òṣùgbó? Mo rí i pé o mọ Késárì dáadáa. Mo rí i pé o súnmọ́ gidi. Sọ fún mi, ṣé ìwọ náà ti tẹ̀lé wọn lọ fún package kan rí àbí anything? Ní nǹkan kan ṣe feel free. Irọ́ o, ẹ má mú yẹn wá o. Information tẹ bá nílò lọ́wọ́ mi ní kẹ́ bí èkó jẹ sọ fún yín. Kẹ́dẹ̀ ṣe kíákíá torí pé mo ní appointment pẹ̀lú àwọn èèyàn ní 4. Mo dẹ̀ ní láti lọ bẹ̀. Ọ̀rọ̀ ẹ yé mi. Mo rí i pé o ò tiẹ̀ fọwọ́ kan tí ẹ̀ rárá. Kí ló dé? Ẹ̀rù ń bà ẹ́ kó má yí o, wọ́n wà wá lọ jábọ́ sí mi lọ́wọ́ àbí.
Fọkùnrin balẹ̀. Àmọ́ mo fẹ́ rán ẹ sí Késárì. Sọ fún pé ẹni tó jó ní ifọ́n tí ifọ́n tú. Kiri wọn má jó léjìgbò kó má bàa yá bí ọwọ́ aṣọ. Ǹjọ́ tí èmi Yáyọ̀lá aka Ẹ̀jẹ̀ tí bá fojú kan Késárì níjọ́ yẹn ló máa jẹlẹ̀. Mo ti dọmọ ikú ti gbà mí o. Mo ti bá kú lẹ̀, ikú ti gbà mí o. Mo mọ orúkọ tí kú ń jẹ́, ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. Wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Obìnrin tó bá jẹ́ kúmọ́lú á jẹ́ pé ikú má kọ́ nílé wọn lọ. Késárì, kí ni díẹ̀ gan tó fi ń jalè? Nítorí pé ìgbàgbọ́ ẹ̀yin èèyàn ni pé gbogbo èèyàn tó bá ti ń jalè ló ń láti ní reason tó ṣe ń jalè. Anyway, kò sí reason kankan tí mo ṣe ń jalè. But fine, reason tó wà nítorí pé mo kàn ń jalè torí pé mo fẹ́ lówó. Mo ń jalè nítorí pé mo understand pé ìlú yìí kì í favour àwọn èèyàn tó ń ṣòtọ́. That is my reason. Igi dẹ̀ dágbára mi lọ́nà tó bá ń ṣàn. Tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá tèmi lọ́nà, especially igi bí irú tiẹ̀. Irú wọn máa ń bá àgbàrá mi lọ ni. Nítorí pé olè tí mò ń jà yìí nǹkan tí mo rẹ́dí fún ni. Késárì, ọkùnrin ló ń ké sí. option méjì ló ní. Really? Option 1. Jáwọ́ nínú olè jíjà kò dẹ̀ fara ẹ lọ́lọ́pàá lọ́wọ́. Yes. Wọ́n ń pè ẹ́. Yes. Option number 2. Tó o bá jáwọ́, èmi ni màá ṣekú pa ẹ́. Èmi Késárì. Yes. Ṣé àwọn àgbàlagbà tó súnmọ́ wọn sọ fún ẹni? Wọ́n sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀. Ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa. Ẹnìkan kì í pọmọ lágídí. Èmi Késárì. Apákọ̀ ẹfun, apákọ̀ oṣù, apákọ̀ oṣó, apákọ̀ àjẹ́, èmi apákọ̀ kú, apákọ̀ àrùn. Mo nífẹ̀ẹ́ ni o. Ká ní kìí ṣe pé mo láìkì bọ̀bọ̀ yìí. Ẹ̀jẹ̀, SARS. Ká ní kìí ṣe bẹ́ẹ̀ ni. Mi ò bá ti pa ẹ̀ tipẹ́. Ewu òrìṣà! Ọ̀sá kì í fòkó wọnú omi gbẹ́jà. Torí bóyá kò ti pa mí tipẹ́ tó ò pa mí. Èmi Yáyọ̀lá aka Ẹ̀jẹ̀. Èmi ni màá padà pa ẹ́. Ó ń ṣe ń lé ayé tàwa ní ìwọ ti máa pa èmi. Ṣé kò mọ bóyá ń lọ ni? Ṣé ọ̀rẹ́ èèyàn sọ fún ẹni? Èmi Késárì, èmi apákọ̀ ẹfun, apákọ̀ ọ̀sùn. Ọmọ tó bá wojú òrùn alápòlò. Yes. Èmi rò bí peace ló bá wa lọ ṣe ní ká ṣe meeting. But ọjọ́ Jímọ̀ ló ní ìyàwó kí máa ń jà kí yìnbọn. Késárì táwọn sọ pé àlè pààyàn lọ́jọ́ Friday who talk that kind thing wèrè ni wọ́n ni. Níwájú àwa ìwọ́n sọ pé yẹ kó lè gbẹ́jà tó wà nù omi. Tẹ́ ẹ bá ní information tó da agbẹ́jà méjì. Gọ́ọ̀gù pọ́líṣì mú lọ bọ́ ìwọ́n náà bọ̀. Ọjọ́ àlọ́jà lọ́lọ́pàá. Ọjọ́ àtà ló fún ẹ̀bọ̀n yẹn. Kò ní da fún ẹni tó fún ẹ̀bọ̀n. Sky. Yes. You know as they go now. Yes. You know say water na threaten, blood na him be action. Yes. Oni onṣojo ọjà. Késárì, ìwọ ni màá fi ṣe ìgbéga lẹ́nu iṣẹ́. Oh yes. Àbí nǹkan tó ń sọ fún àwọn ọ̀gá ẹ̀ nìyẹn. Pé wàá pa èmi Késárì. Anyway, tí wọ́n bá rí òkú ẹ̀ ńlẹ̀, wọ́n máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Promotion náà ló kù. Yes. Ó yí ẹ̀ náà. Késárì, because I need that promotion. Ìwọ ni màá fi gba promotion. Mo ti dọmọ ikú ti gbà mí o. Mo dọmọ ikú.
gbọ́dọ̀ pa mí mọ́. Késàrí òòṣà ó dẹrù jẹjẹ. Ìyá apá kan ikú, apá kan àrùn, apá kan oṣó, apá kan àjẹ́. Nàlẹ́ ká máa dọ̀nà. Késàrí òòṣà náà. Késàrí ó. Késàrí òòṣà. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Láàmú ò gbọ́dọ̀ dè mọ́. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Láàmú ò gbọ́dọ̀ ṣe mọ́. Késàrí ó. Késàrí òòṣà. Késàrí. Késàrí. Ìwé Mátíù orí kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún ó ní give to Caesar what belong to Caesar. Every fool Késàrí ohun tí ń ṣe ti Késàrí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀